ọmọ méjì tí ìyá ìbí ló kú sójú ọ̀nà Libya ẹ farabalẹ̀ kẹ́ gbọ́tàn mi torí pé iṣẹ́ kì í dédé ṣẹ́ o ẹ sì mọ̀ wípé mo ò ní wá lọ mú nǹkan kan lórí kọ̀ kí wọ́n máa sọ fún yín má ṣe play àwọn voice note a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní báyìí a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní èmi àti yín jọ máa gbọ́ àwọn voice note yìí kẹ́ ẹ wá fi díwọ̀n ara yín wò ẹ̀yin tẹ́ ń kó wọn lọ sí Libya tó bá jẹ́ pé yín ni nǹkan yẹn ṣẹlẹ̀ sí ipò wo lẹ máa wà. ní last year ìyá kan bẹ nínú abúlé kan another ìyá kan wà tó máa ń lọ sínú abúlé yìí tó máa lọ ra nǹkan bẹ́ẹ̀ ó bá ra àwọn ọmọ ìyá yìí ó ra àwọn òṣìṣẹ́ ọmọ òun wà ní ìlú òyìnbó tí mo ń sẹ́ǹdì kan sí mi bí mama ìran mẹ́ta ò gbọ́dọ̀ tó sí ẹ jẹ́ ń bá sọ̀rọ̀ káwọn ọmọ yìí lọ bá lọ́hùn yóò bá wọn wáṣẹ́ wọ́n ṣe ẹgbẹ̀sà lọ́hùn wọ́n ṣe kí oríṣiríṣi iṣẹ́ náà ṣe lọ́hùn ìyá bá ní ìlú òyìnbó bó ní ìṣirò owó ẹ má wọrí wọ́n máa sponsor wọn ni ẹ̀yẹ́ ẹ̀ka mú 20,000 naira wá wọ́n náà ọmọ bíi mẹ́wàá ẹ jẹ́ ń bùkú bẹ́ẹ̀ fún yín mo ń bọ̀ nínú abúlé yẹn ni wọ́n kó lọ abájẹ́ 20,000 naira ìyá tó lọ sọ fún wọn yìí ó bá pè lọ́hùn hello mo ti láwọn torí wọ́n sọ pé màmá tẹ bá àwọn tó fẹ́ wá sí ìlú bí tá a wà yìí ìlú àràbù ó pé iṣẹ́ wà ń bẹ o àwọn agbé wọn wọlé àwọn làwọn máa sanwó kíní wọn o wọ́n bá sọ fún lọ́hùn wọ́n sì passport fún wọn wọ́n ṣe kọ́kọ́ fún wọn àwọn aláìmọ̀kànmọ̀kàn àwọn náà mọ̀ ọ̀nà èèyàn náà fẹ́ gbé travel bó bá tiẹ̀ máa ṣe tí ò ṣe kíní kó o tiẹ̀ ṣe kó o ṣe passport lọ́wọ́ bó bá dọ̀hùn orí ẹ̀ bá kó ẹyọ tó fẹ́ padà wá Nàìjíríà ẹ̀wọ́ rìn ni o ti ní passport lọ́wọ́ àmọ́ rárá nígbà tí wọ́n mọ̀ kankan àwọn ìlú tí wọ́n mọ̀ kankan nípa Libya abẹ́ ìgbọ́n nǹkan tí mò ń sọ yìí ni ẹ̀yin abiyamọ ẹ bá ń fi tí abiyamọ gbọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí wọ́n bá káwọn ọmọ yìí lọ ṣe mọ̀ káwọn tó dọ̀dọ̀ láti inú abúlé yẹn àwọn bí àwọn bíi mẹ́wàá ọ̀rẹ́ abúlé òdì kejì náà wọ́n ṣàkó gbogbo wọn lọ àwọn ìyá ọmọ kọ̀ọ̀kan san 20,000 naira ìyá ọmọ ìmọ̀ méjì ló kó pẹ̀lú wọn 20,000 san ọmọ méjì tó sì ní láyé lọ́rùn nìyẹn ẹ tí wọ́n jẹ́ kí n tún wá bọ́ọ̀sì brain yín ìyá ìkọ́ ló bí àwọn ọmọ yìí ọmọ rẹ̀ tó bí ọjọ́ kan ṣoṣo ni ọmọ yẹn ló gba oyún nígbà tọmọ yẹn máa bímọ ló bí àwọn ọmọ yẹn sílẹ̀ ó gba oyún ó bímọ kò tí ì pòsù mẹ́fà bó ṣe sọ o ó tún bí ìkejì ó tún lóyún kejì kí ló dé ìwọ ọmọ yìí ara ẹ̀ ò tí ì wà òkè tó tún fi lóyún kejì pẹ̀lú sí abẹ ìyẹn náà tó kọ́ ẹ̀yìn náà lọ́pọ́n ẹ̀yin abiyamọ tó bẹ́ẹ̀ bá ti lóyún báyìí yìí ẹ̀ tárí ẹ̀ ṣètò fámìlì ọkọ ẹ̀ máa lọ mi lè bóyú kí tó bọ́ mọ́ ṣé bọ́mọ tiẹ̀ ni. Be a single mother does not mean that's the end of life. Fún ọmọ rẹ mọ́ra. Take care ọmọ rẹ. Bó bá bímọ ọwọ́ rẹ̀ tán, ní ó lọ kọ́ṣẹ́. Ní ó lọ kọ́ṣẹ́. Ìgbà tí ẹ̀kọ́ fọ́rọ̀ kọ́ lọ mi, ọlọ́mọ òun ti bímọ kan. Ó ní kò gbójú dúró ti bímọ kó tún ṣe àti ṣeun. Ibi iṣẹ́ tí mo fi sí ó tún náwó kùnrin káàkiri. Mo bá pè yẹn, mo ní ẹ ṣe family plan fún. Kó bàbá yẹ yín jẹ́. Mo yà mọ̀ ẹ má yẹ kó bọ̀ kó family plan lẹ fẹ́ ṣe fún. Wọ́n ní báwo ni mo ní bẹ́ẹ̀ mo sọ fún yín o. Bó ṣe abẹ́rẹ́ yẹn wọ́n máa gbà fún. Bó ikọ́ jọ ṣe kọ́ìlì fún. Ẹ̀yin wá bẹ́ ṣe máa ṣe family plan fún. Amẹ́gbẹ̀ẹ́ jẹ́ kó bọ̀ kó family plan lẹ fẹ́ ṣe fún. Kó lè kọ́ṣẹ́ yẹn tán. Kó lè níṣẹ́ lọ́wọ́. Ó bá tiẹ̀ máa lọ lé ọkọ. Á mọ̀ pé oníṣẹ́ lọ́wọ́ tí ó lọ fi ṣiṣẹ́ lọ́hùn. Ọmọ mi àdá ọmọ tí ó mọ̀ fojú yàrá rẹ̀. I did not advise family plan for a kid. But mo tá à ń sọ yìí. She's more than 18 years. Ó lóyún gbogbo ẹ̀ 16 years ó lóyún ó ṣe gbẹ̀ ìyá tọ́jú rẹ̀ 17 years ló bímọ. Ó tó wá fi ìyá ẹ̀ lọ́rùn balẹ̀ para mo sọ fún wọn. Mo ní ẹ lọ ṣe family plan fọmọ ilé. Yóò tún gbóyún mi wà fún yín. Ìyá kan ọmọ ẹ̀ kò wá òkè. Ọmọ ẹ̀ máa ń ṣe bí ìdìdìrìn. Ó bímọ alákọ̀ọ́kọ́. Ọmọ ẹ̀ tó lóyún. Àṣà yẹn ti dànù. Olóyún ẹlẹ́ẹ̀kejì àwọn tó súnmọ́ ẹ̀ gan ni ó mọ̀ bọ́mọ náà sùn nígbà tí yóò wà nǹkan tó mọ jẹ lọ ẹlẹ́ẹ̀kẹta mo ní ẹ wò ọmọ yan àkọ́bí yín obìnrin ẹ jẹ́ ń bá sọ̀rọ̀ ẹ lọ sọ family plan fọmọ yẹn
ẹ ṣe kọ́ìlì fún tó bá ti bá lára mu ẹ study ẹ bá ti bá lára kó ṣe test tó bá máa bá lára mu mo ní ẹ ṣe fún kó má tó gbóyún lẹ́ẹ̀kẹta wá fún yín ìyá ẹnu yàrá kan àwọn èèyàn onímọ̀ pé òun jìyà wá tó dákún yà ẹni àwọn ọmọ ìyá yìí wọ́n bá mú wọn lọ ọmọ méjì tọmọ ìbílẹ̀ náà nù torí pé operation fi bá lákọ̀ọ́kọ́ ọjọ́ family ọkọ ẹ̀ ló wà kò tí pòsù mẹ́fà ó ti lóyún ẹlẹ́ẹ̀kejì ọ̀n tí ẹ̀ bọ̀ pé oyún tí ó va akíní ọmọ ṣe ń pé bí ọmọ ṣe ń pé 9 months lóyún tí ẹ̀ ń pé 4 months kò ṣeé ṣẹ́ mọ́ ìgbà tó máa fi bímọ ẹlẹ́ẹ̀kejì yẹn operation tó tún bímọ fún kò méèkì ẹ̀ mọ́ ọmọ méjì yẹn ni ìgbà tó ọjọ́ ọkọ lọ́kọ́ wà tẹ̀lé ìwọ̀ tó ń sọ yàrá wọn ní ìyá ẹ lọ ọmọ yín ẹ máa tọ́jú ẹ̀ èrè yín ni ó sì bẹ̀rẹ̀ sí ń tọ́jú ẹ̀ ẹ̀jẹ̀ gbèrè yóò yá èrè yá oníyá èrè yá oníyá ẹ̀jẹ̀ sọ́ di bó ṣe wù yín ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run ọba torí pé tí yín lẹ mọ̀ ẹ̀ mọ́ tẹlòmíì ó gba 20,000 lọ́wọ́ wọn wọ́n jẹ́ ìgbé àwọn ọmọ yìí ó di ọ̀nà Libya kí ló wá ṣe lọ́nà Libya ń bọ̀.